à ń wírú ẹ̀ ń wírù à ń sọ̀rọ̀ nípa odidi ọmọ àti ọmọ mẹ́ta tó bí fún Olú Alo. Olu Alo ò rí wọn provide, kò lè fún wa ní details wọn níbi tó lè dé. Màmá sọ chat tó ṣẹlẹ̀ láàrin Olu Alo àti Uncle Lanre, màmá kà sí wa létí. The last call tí mo ní pẹ̀lú Major General Obe, màmá play ẹ̀ fún wa. Tó bá possible tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹbí Ìyábọ̀ mi ní dárúkọ ń sìn, màmá jù sí gbogbo ayé ká fọ́ gbogbo ẹ̀ lójú. At the end of the day, Olu Alo tó bá rò wípé ìjà tá ń jà yìí, ìbéèrè tá ń béèrè yìí, that is limited to Iyabo Obe's family, máa sọ fún ẹ wípé gbogbo wa ní government property. Máa sọ fún ẹ wípé group of friends wọ́n máa dìde outside the jurisdiction of family Iyabo Obe gan tí wọ́n lè sọ̀rọ̀ sókè. Wọ́n ti fẹ́ máa gbọ̀rọ̀ yìí bí ẹni gbàgbá ọtí o, ẹ̀yin èèyàn wa, lórí ọ̀rọ̀ Prophet Olu Alo tí wọ́n sọ wípé ibo ni Ìyàwó àtàwọn ọmọ wọn wà, wípé kàn provide wọn. Ẹ gbọ́ kí ló ń ṣẹlẹ̀ gan pàtó. Ẹ wò ó, ṣẹ́rí fọ́nrán ilé tí mo gbé ánsà yìí kò gùn ara bí ti ń wò ó mọ́, bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan sodo sínú ẹ̀. Ẹ̀gbọ́n yìí ń jábọ́, bẹ́ẹ̀ náà ló ń rí bọ̀rọ̀ nínú ilé tí mo mú wáyé. Ẹ dákun ẹ dábọ̀ èèyàn mi, ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ tí wàá gbọ́ tuntun. Kódà wọ́n ní pásítọ̀ kan pe àwọn o lórí ọ̀rọ̀ yìí, bí wọ́n sì sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan fáwọn. Ẹ jẹ́ ká jọ sáré wo fọ́nrán yìí, kò gùn rárá. Àmọ́ fún ìgbà ẹ̀dẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa, abẹ́ ò tí ì subscribe, bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. Àgò kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n pè é. Oníwọ̀n ta yín lólobó ní gbogbo àkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí. Ó yá, ẹ̀ ń sọ níbẹ̀. Ẹ jẹ́ kí n tó sáré ju eléyìí sílẹ̀. Number one, mo fẹ́ mọ dúpẹ́ lọ́wọ́ pastor or prophet G.A. Lawal. Ẹ̀yin nìkan ni mo rí wípé ẹ sọ̀rọ̀ síta lórí social media platform pé ó jọgá tó kò jọgá tó lórí ọ̀rọ̀ Olu Alo pé since tí wọ́n ń béèrè pé bo ni ìyàwó wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀ tí a rí wọn, wípé ó dà ìgbà tó yẹ pé bóyá nǹkan tí àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ lórí. Bàbá G.A. Lawal, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ pé òkú, torí wípé òótọ́ ló yẹ kó mọ sọ wá di ọmọ ìyá báyìí àti ọmọ bàbá, kì í ṣe pé sentiment kankan. That being said, ẹ̀yin kọ̀ọ̀kan wá sínú WhatsApp mi ìdẹ̀rí yín bá wí. Ẹ̀ ń sọ wípé pé mo lè mọ dárúkọ àwọn tí wọ́n ní wọ́n hùwà burúkú, ṣùgbọ́n kémi mọ́ bu ẹnu àtẹ́ lu Jésù, kí n mọ́ bu ẹnu àtẹ́ lu Bíbélì and everything. Mo ti respond sí ìyá kan láàárọ̀ yìí, ṣùgbọ́n wọ́n borí mi lé, mi lè ṣe tó bó ṣe yẹ kí n ṣe. Tó bá yẹ pé lóòótọ́ ni Jésù yín lágbára, tẹ́ẹ̀dẹ̀ ń sọ wípé ó máa ń gbè lẹ́yìn olóòótọ́ kì í gbè lẹ́yìn ìkà, ẹ má bínú o. Kí ló dé tẹ́ ẹ̀ kọ́kọ́ lọ lo orúkọ Jésù yẹn láti fi bá wa wá Ìyábọ̀ Òbé jáde níbi ibikíbi tí Olú Alo bá gbé pamọ́ sí? Ọmọ ẹni kú lẹ́yìn Yorùbá máa ń sọ wípé ó sàn ju ọmọ ẹni nù lọ. Ṣé ẹ notice wípé ó jọgá tó kò jọgá tó fẹsẹ̀ méjèèjì ti ro báyìí pé tí ẹbí àti ará Ìyábọ̀ fúnra wọn, ṣé ká sọ wípé wọ́n ń bẹ̀rù Olú Alo ni, tàbí ká sọ wípé wọ́n ti gba owó ló jẹ́ kán mọ̀ dákẹ́, ló jẹ́ kẹ́rù mọ̀ bà wọ́n láti lè nìṣó wájú ká mọ̀ tẹ̀lé wọn pé kò sí tí ó ṣe yín? Ṣùgbọ́n èmi lẹ máa wá bá pé orúkọ Jésù kan ṣe bákan, Jésù kan ṣe bákan. Ṣé rí lẹ́yìn ìkìlọ̀ yìí, èpè ló kù tẹ́ mọ̀ gbà. Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. I am not saying you should not accept your Jesus or you should not stay by your Muhammad. But it is going to be the last time I will take it lightly with anybody tó fẹ́ wá impose Jésù tàbí Muhammad lé mi lórí. À ń wírù à ń sọ̀rọ̀ nípa odidi ọmọ àti ọmọ mẹ́ta tó bí fún Olu Alo. Olu Alo ò rí wọn provide, kò lè fún wa ní details wọn níbi tó lè dé. Màmá sọ chat tó ṣẹlẹ̀ láàrin Olu Alo àti Uncle Lanre, màmá kà sí wa létí. The last call tí mo ní pẹ̀lú Major General Obe, màmá play ẹ̀ fún wa. Tó bá possible tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹbí Ìyábọ̀ mi ní dárúkọ ń sìn, màmá jù sí gbogbo ayé ká fọ́ gbogbo ẹ̀ lójú. At the end of the day, Olu Alo tó bá rò wípé ìjà tá ń jà yìí, ìbéèrè tá ń béèrè yìí, that is limited to Iyabo Obe's family, máa sọ fún ẹ wípé gbogbo wa ní government property. Máa sọ fún ẹ wípé group of friends wọ́n máa dìde outside the jurisdiction of family Iyabo Obe gan tí wọ́n lè sọ̀rọ̀ sókè.
Màmá sọ fún ẹ wípé if any Nigerian citizen feels that somebody is in danger, we have the legal right within the constitution to shout so that government can take action. Wá wo Olu Alo gbogbo bíkíbi tó bá wá lẹ́sẹ̀ dé tó tẹ gbòdé tó tẹ gbàngbòǹgbòdé mọ́ sá lọ síbẹ̀ mọ́ sábọ̀. Olúwarótìmí Daniel Awíkòkò ò ní sinmi lórí ọ̀rọ̀ ìṣẹ́. Ó dìgbà tó bá tó provide wọn. It is just simple question we are asking. If you provide the Iyabo Obe today, gbogbo tá à ń sọ yìí ó lodò lọ́mọ mi. Ṣé wàá rí mo wá ń sọ eléyìí tó bá jẹ́ wípé nǹkan kan ṣe Ìyábọ̀, tó bá jẹ́ wípé a ti dá Ìyábọ̀ lóró láti ọwọ́ Olu Alo, kí gbogbo nǹkan tó o ti kójọ láyé yìí kó má di parẹ́ kó má nísinmi mọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé kò rí bẹ́ẹ̀ kí nǹkan ẹ máa lọ dáadáa, kínú ẹ máa dùn, kọ́rọ̀ ẹ kó máa níyànjú. Ìyẹn lọ gbogbo ẹ̀yin tí CAC ẹ má bínú. Ẹ rí wípé ọ̀rọ̀ yín sì yí ọ̀rọ̀ yín ẹ̀ ń fi Olu Alo jẹ zona kínní kò lè provide ìyàwó ẹ̀. On what ground lẹ ṣe fi Olu Alo jẹ oyè tẹ́ fi jẹ? À ń béèrè lọ́wọ́ yín sìn, on what ground lẹ ṣe fi jẹ oyè tẹ́ fi jẹ láì lè provide ìyàwó pẹ̀lú àwọn ọmọ? Tẹ̀rí pé àgbàyà ní gbogbo ẹ̀yin tẹ́ wà sí CAC, gbogbo ẹ̀yin tẹ́ wá wà lórí ẹ̀yin Olu Alo náà tẹ́ jọ ń ṣe program tẹ́ ń sọ wípé ẹni àmọ̀rí ìbá kú ẹ̀yin náà ò ní jẹ wọn mọ̀ ẹ̀ ní rí bá ti ṣe ẹ̀ ní rọ́nà gbégbà ẹ̀ mọ̀ kákùnrún lórí ọmọ ni. Tó bá ti ń ku díẹ̀ kí iṣu ọmọ mọ̀ jìnnà fún yín jẹ ẹ̀ mọ̀ ríbànú jẹ́ lórí wọn ni. Wọ́n ní wọ́n kéwì fún mi wọ́n kan kéwì fẹ́ mi. Ìwọ sọ wípé nǹkan tó ṣẹlẹ̀ sí Ìyábọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kó mọ̀ ṣẹlẹ̀ sí gbogbo ọmọ tó bá jáde lára ẹ̀. Mo dẹ̀ ti sọ lórí live video mi lánàá ó ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ báyìí wọn ò tún gbóhùn ẹ̀ mọ́. Èmi ni mo sọ bẹ́ẹ̀ wọn ò tún gbọ́ ohùn ẹ̀ mọ́, wọn ò tiẹ̀ gbóhùn ẹ̀ náà tẹ́lẹ̀. Gbogbo yín kàn fẹ́ fi mí upgrade ni. Ẹ dẹ̀ ti gbàgbé pé mi àti yín ò sí ní kálíbà torí pé mi ń jà fẹ́tọ̀ọ́ mi èèyàn tá a fi orúkọ Jésù àti Muhammed àti ṣẹ̀ṣẹ̀ tá a fi dè wọ́n mọ́lẹ̀ ni. Ẹ̀yin ń jà fún àpò ara ti yín ni lẹ́yìn owó tí wọ́n sọ fún ẹ kí ló kù. Mo béèrè ni wọ́n ní ẹnu kíní kan gbẹgbẹnu ọpẹ́ ló mọ olófòfò yóò gbẹgbẹ ẹnu ọpẹ́ ló mọ gbogbo yóò mọ kákùnrin ni mo ti bá yín kẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà wọ́n ti ti òjé bo lóṣàmì lókun bàbá ńlẹ̀ ni tí ó bọ̀. Olu Alo, it is this same question we are asking. Ibo ni ìyàwó ẹ pẹ̀lú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta wà? In tó bá fi lè provide wọn even on a live video tó wá máa ń parọ́ wípé àwọn kan fẹ́ bà tiẹ̀ jẹ́ ní kékeré ṣé tiẹ̀ wá dà báyìí? Olu Alo ṣáyé ẹ̀ dà báyìí? Ó wá ní pé ipò Ọlọ́run ní pé kí wọ́n má ti sọ̀rọ̀ àti wà tọ́lọ́ yẹn níjọ ṣoríire ẹ̀dọ̀ mọ́ ayé yóò mọ̀ bàjẹ́ ni níwò lórí burúkú aláyé bàjẹ́ à ń wíru òun wíru ó lè provide ìyàwó àtàwọn ọmọ. Ọ̀rọ̀ yìí máa di government issue sẹ́ẹ̀ torí wípé group of friends will stand up a máa ṣe change.org both home and abroad gbogbo olú tó bá ti travel wá a máa béèrè lọ́wọ́ a máa ní kí ìjọba béèrè pé bo níyàwó ẹ̀ pẹ̀lú àwọn ọmọ wa ẹ wá ń rán family ẹ̀ sẹ́mi pé kán máa wá trick ni pé lórí ọ̀rọ̀ immigration ò ṣe immigration kan orí gbogbo yín ti burú láì ẹ rò pé wéèrè lẹ́ ń bàtà ẹ rò pé ẹni tẹ́ ń bàtà ò ní ọpọlọ ni iye tí ẹbí kankan bá gbà kan lọ dá padà èmi ni mo sọ bẹ́ẹ̀ iye tí wọ́n bá san fún anybody nínú ẹ̀yìn ẹbí Ìyábọ̀ Òbé ẹ tètè lọ dá padà torí pé tá a bá fa gbùrù ọ̀rọ̀ ìgbùrù àfagbó mi ní dákẹ́ mi ní sọ jù báyìí lọ ẹ mọ̀ fún ẹ mọ̀ níṣó ẹ̀yin olóṣó lórí burúkú eléèpì yìí. ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ẹ̀yin èèyàn wa bò lẹ́sẹ̀ rí sí abẹ́rẹ́ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ẹ̀dọ́kan dáwọ̀ ẹ̀ máa bá mi comment kẹ́ máa like bẹ́ẹ̀ sì ni kẹ́ máa bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀n kó bá lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára nírè jù báyìí lọ lórí ilé ìtààmú wa fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ ìgbò ẹ̀pá pátá náà lẹ́la àǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ àwọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.